ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ bá ti láǹfààní àti pàdé fídíò yìí ẹ bá mi share ìkọ́dọ́dọ̀ olóyè Sunday Igboho ẹ bá mi share ìkọ́dọ́dọ̀ olóyè Gani Adams. wọ́n pè wá rẹ́dì ìjọba ló control ń sí even àwọn ọba gan ìjọba ní influence lé wọn lórí ìjọba ló install ọba gan ò lè pàṣẹ pé kẹ́hìn lọ jagun láì ní approval wa ìjọba nù because ìjọba ló ń control security state and federal control the federal tó o bá tiẹ̀ ní approval federal o gbọ́dọ̀ ní ti governor tó o bá ní ti governor o gbọ́dọ̀ ní ti chairman local government abá governor sọ̀rọ̀ irú bàbá ńlá tó ń ṣẹlẹ̀ ẹ̀ ń sìn mo ń bá chairman local government ẹ̀ sọ̀rọ̀ adẹ̀jọ́ ń. ìbá ẹ bá mi ṣe àìkọ́ wá dọ́dọ̀ gbogbo ládéládé nílẹ̀ Yorùbá ṣe rí tá a bá ṣọ́ra a fi fashion balẹ̀ Yorùbá jẹ́ tá a bá ṣọ́ra a fi ìmọ̀ tara ẹni nìkan àti fẹ́ tara ẹni nìkan a fi àfẹ́ tàwọn kankan nílẹ̀ Yorùbá lóòótọ́ àti lódodo náà ó ti ń kó bá wa ó ti ń ṣàkóbá fún wa pé èèyàn mi ni lágbájá èèyàn mi ni tàmọ̀dò èèyàn mi ni làkàṣègbè torí mọ̀ pé tí kálukú wa bá lórí tó ń rò lákòókò yìí ibi tí ètò ààbò tó mẹ́hẹ̀ẹ́dé àti gbogbo wa àtonílé àtàlejò kódà àtọkùnrin àtobìnrin gbogbo wa ti jọ di ojúlala kan fi sọrí àtẹni tí ò ní nǹkan kan níbi tí nǹkan dé yìí ìdí tí mo kọ́kọ́ fi ní kẹ́ share kọkàn bàbá wa olóyè Sunday Igboho everybody mọ̀ pé látàárọ̀ ọjọ́ mi olólùfẹ́ mi tààrà lódìdí ni olóyè Sunday Igboho tí mo dẹ̀ fẹ́ràn wọn gan torí pé wọ́n jẹ́ akíkanjú ọmọ Yorùbá wọ́n sì mọ̀ pé kò sẹ́ni kankan tí ó sọ̀rọ̀ olóyè Sunday Igboho tí ò ní gbèsè látẹnu mi àyàfi tó bá sọ ní dáadáa lókù tó bá wá sọ láì dá lọ́nà tọ̀tọ̀ mo lè má fún lésì ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo olóyè Sunday Igboho ṣe é nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bí tèmi ẹ̀ máa bí yín torí gbà wàhálà dé tójú ogun lè àmọ́ àwọn tá a jọ ń pàdé lórí social media mélòó nínú yín ló organize wípé ọ̀ya ẹ̀jẹ̀ àṣẹ rally on behalf of Sunday Igboho nígbà tí crisis dé ebi gbogbo yín lẹ̀dí mọ́ lẹ́nu wọ́n monetize Facebook yín nìsín ẹ̀dí sàngán ẹ bẹ̀rẹ̀ sí ní jábọ́ ẹ̀rẹ́ ní heyín lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ebi gbogbo yín lẹ́ ń sọ pọ́lẹ̀ ní gbìjàlù àbí ẹnu tẹ́ ẹ bá fi bú náà kọ́lẹ̀ tó fi ń yìn àbí ń jò ní tàn mọ́ wàkàtà sí àgẹ̀rẹ̀ tá a fún ẹ lésì tólóyè Sunday Igboho sọ̀rọ̀ ọ̀fẹ́ pé babs ẹ ṣe báyìí ẹ kó ọmọ yẹn wá ẹ jẹ́ àjọsọ ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń gbófin dìde lóríṣiríṣi lórí olóyè Sunday Igboho ọ̀hún ibẹ̀ yẹn wá kọ́ ni mò ń lọ ibi tí mò ń lọ rèé olóyè Sunday Igboho ẹ ní tí o ẹ ní tẹ̀ wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ máa fura o ìlú Yorùbá nù o ìlú Yorùbá nù wọ́n ní tó bá kọ wájú sí wọn wọn á ní ọwọ́ ẹ̀yìn rẹ wò bọ́ọ̀ lọ́mọ ogun tó bá kọ̀yìn sí wọn wàhálà ń bẹ lẹ́yìn rẹ bíi ké àwa la dúró tì ọ́ bọ́ọ̀ wá fapájálò ìlú Yorùbá wọ́n á pè ọ́ lára parí gangan bọ́ọ̀ bá fẹsẹ̀ jó bàtà ìlú Yorùbá wọ́n á pè ọ́ lára ẹsẹ̀ já bàtà àmọ́ tó bá kọ wájú sí yín ẹ̀ta tó bá kọ̀yìn sí yín ẹ̀jẹ̀ lọ́fà tó bá kẹ̀yìn nìkẹ́ tírò ara yín pa ọ̀rọ̀ yìí ò tí ì ṣẹlẹ̀ níjọ́ tẹ́ ẹ ti kọ́kọ́ sọ̀rọ̀ pẹ̀lá rẹ̀ ìpè bí wọ́n bá fún yín lórí ọ̀fẹ́ ẹ fẹ́ dìde ẹ fẹ́ jà fúnra yín ẹ fẹ́ gbìjà Yorùbá inú mi dùn sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mo wo ọmọ Yorùbá tẹ́ ẹ fẹ́ gbìjà ẹ já kọ́kọ́ ti bìkan wò àwọn kidnapper àtàwọn bandits tí wọ́n ń bá wa fa wàhálà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ má jẹ́ àgbàgbé pé àwọn kan wà tí wọ́n ń jẹ ń bẹ̀ tó sì jẹ́ pé àwọn tí wọ́n ń jẹ ń bẹ̀ ò ní jẹ́ kápá àjọba ó ká wọn torí wọn ò ní fẹ́ kọ́rọ̀ yẹn ó parun ṣùgbọ́n àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ àwa tá a lẹ́nìkan wọ́n mọ̀ jà fún wa wọ́n mọ̀ dìde fún wa níjọ́ tí wọ́n ti wá láwọn ń gbìjà wa àwọn ń jà fún wa
ńjọ́ wo lẹ wá gbọ́ pé kìíní stop láàrin oṣù 6 wá wọn ò jíyàn gbé rí o wọn ò jíyàn gbé mọ́ o tí wọ́n ń pààyàn tí wọ́n sì tún ṣe fídíò rẹ̀. tá a bá wá ríran Yorùbá kan tó lóun fẹ́ gbìjà Yorùbá tó lóun fẹ́ jà fún Yorùbá, ìran Yorùbá tẹ́ fẹ́ gbìjà sẹ́nu wá kò sẹ́nu wá papọ̀, ṣáà tó bó ṣe yẹ ká tó, ṣáà ṣe bó ṣe yẹ ká ṣe. nígbà tẹ́ tiẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ Yorùbá nation mọ́, ojú wo làwọn èèyàn fi wò ó? nígbà tẹ́ wá ń ṣe Yorùbá nation ọ̀hún tẹ́ lead pẹ̀lú bàbá wa Akíntóyè, orin wo ni wọ́n kọ fún yín gbà wàhálà dé? gbogbo tẹ́ bá fẹ́ ṣe pẹ̀lú ìran Yorùbá, bàbá ẹ̀rọ lẹ́ẹ̀mejì, ẹ̀yin náà lẹ́bi ẹ̀ lọ́mọ ẹ̀ níyàwó. èmi ò pé kẹ́ ẹ kú ìtì o, torí pé tẹ́ ẹ bá ṣe ta ló fẹ́ ṣe? a mọ̀ pé irú Ọlọ́run ọba ni ò sí o, irú èèyàn pọ̀ lọ jàrá, ṣùgbọ́n àìní torí ká lè tètè débi tá à ń lọ ká wá padà lọ́nà. àìmọye èèyàn ló lágbára tó ju ti Sunday Igboho lọ, àìmọye èèyàn ló lóògùn tó ju ti Sunday Igboho lọ, àìmọye èèyàn ló mọ èèyàn tó lẹ́nu tó ju ti Sunday Igboho lọ, tó sì pé mọ̀lẹ́bí wọn gan ò jàǹfààní wọn débi pé ìlú wọn jàǹfààní, débi pé ìran Yorùbá jàǹfààní wọn. níjẹ́ òní tẹ́nìkan ní Sunday olóògùn, Igboho ò ní nǹkan kan, àwọn làwọn mú wọnú OPC, àwọn làwọn sọ di Yorùbá nation, àwọn làwọn sọ di gbá, àwọn làwọn sọ dàwọ́ mu ní. tí ọba lóògùn tí ọba ní nǹkan kan náà, ọwọ́ ẹnu tí fi ń gbàràn Yorùbá lẹ́wọ̀n, ẹ̀yin náà ti ẹ̀ dánwò, ẹ̀yin tẹ́ lóògùn tẹ́ lẹ́nu tẹ́ lágbára. ẹ yá yan olódò, àìmọye èèyàn ní ọ̀lọ́ iléèwé. tí wọ́n bá wá ń gbé yín kọlù yàn, tàbí tí wọ́n bá fẹ́ mọ́ gbé yín kọ bọ́dì, ẹ̀rù lẹ́ẹ̀mejì o. ẹ kọ́kọ́ gbọ́ nǹkan kan o, a nítorí mọ́jàmọ́jà ká so èèyàn kọ́gi ká pé ọmọ ìyọ́ o. tó bá jẹ́ tọ́ yín yín pé ẹ mọ́jà fún o. yes, ojú láìfi tá a fi wá ń wo Aláàfin tí wọ́n ń gbé sọ́nà òdì pé Aláàfin sígun fún Kakanfò, Aláàfin sígun fún Kakanfò, ṣé Kakanfò lẹ́yẹ káláàfin ó sígun fún Sunday Igboho lẹ́yẹ kó sígun fún, torí pé Sunday Igboho ti lọ́ọ́ kí ọ ní wàhálà rẹ̀ ní í ṣe látijọ́ yìí, torí pé Sunday Igboho ti gba permission lọ́wọ́ federal government, sọ yẹ kó tún gbé subhanallah. Yorùbá ìròyìn mọ́ bá mi o, níjẹ́ olè tó fẹ́ bọ́ ń bẹ̀ nínú wàhálà tẹ́ kóra yín sí lásìkò tá a wà yìí. ní àsìkò tá a wà ẹnìkan sọ̀rọ̀ kan ó wú mi lórí, ọ̀rọ̀ ọlọ́pọlọ ni bọ̀dá mi Ìpẹ́tùmọ́dù, wọ́n sọ̀rọ̀ kan, mo rí pọ́ìntì kan nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wípé báwo ni ìbáṣẹ̀dùn tó, ó dàbí páwọn náà wọ́n sọ pé tí Aláàfin tí wọ́n bá pe olóyè Sunday Igboho tí wọ́n sì pe ààrẹ Ìbà Gani Adams tí wọ́n wá jọ jókòó rántìbù tí wọ́n ṣẹ́tù mátà tó wà láàrin wọn tí wọ́n wá tẹ̀ wọ́n wájú, ọgbọ́n yàbí ọ̀nà bí wọ́n tẹ̀ wọ́n wájú náà, bá a fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún tá a fẹ̀yìn sọ́wọ́ òsì téèyàn fẹ̀yìn ẹ̀yìn rèé lù sẹ́yìn, ẹni tí ò ní yin ni ò ní yin ni. ìbẹ́yìn náà lẹ́tọ̀ọ́ ní gbàṣẹ́ bàbá wa ò ní rìsáàsì, ẹ̀yin lẹ́tọ̀ọ́ ní gbàṣẹ́ Ládọjà ṣe, kábíyèsí ọba àrùsà. bóyá ìwà fẹ́ k'Aláàfin ó sọ̀rọ̀ mọ́ nílẹ̀ Yorùbá ni, bóyá Aláàfin kì í wá aṣọba Yorùbá ni, bóyá ìwà fẹ́ k'Aláàfin ó tiẹ̀ sọ̀rọ̀ nípa nǹkan kan tí bá ń lọ mọ́, wọn kì í po mágogo lẹ́nu. àjọ nílẹ̀ yìí ni a sì jọ tẹ̀lé ìpẹ́ ni, a sì jọ sí ni tí ó fi dá. ẹnìkan ò ní lọ fẹ́ nìkan nílẹ̀ Yorùbá yìí, àjàfi tákòókò òkú Ọlọ́run bá tó ìlókù. àti bàbá wa Gani Adams àtolóyè Sunday Igboho Yorùbá ni wọ́n, ṣùgbọ́n ẹ̀yin lẹ pé fashion sáàrin wọn. tí olóyè Gani Adams tán bá ń yọ bọ́rọ́bọ́rọ́ tàbí tán bá ń sá sẹ́yìn fáwọn nǹkan kan, tí eégún bá lẹ́ni tá ń sá, ẹ̀rù eégún kí n bá ní o, káwọ́ ọmọ bá yà lójú obìnrin ni o, lójú tèmi fi wò ó, torí pé olóyè Gani Adams wọ́n ṣiṣẹ́ débi tí wọ́n wà ní federal government sì recognize wọn pẹ̀lú iye tí wọ́n jẹ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá.
tá a bá tiẹ̀ wá ń sọ pé wọn ò jagun, wọn ìgbégbèsẹ̀ kankan, wọn nípa tí wọ́n ń kó. ṣé bólóyè Gani Adams náà mú OPC rẹ̀ tíjọba sì recognize wọn, tí wọ́n sì ń tà sí ń gbọ́ròyìn iṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe. bẹ́ẹ̀ náà là ń gbọ́ tàwọn fìgìláńtẹ́ tá à ń gbọ́ Àmọ̀tẹ́kùn lára OPC náà wọ́n ti yọ, tá a sì ń rí ipa tí kálukú ń kó gẹ́gẹ́ bí ilé ètò ààbò lábẹ́nú. à ń gbọ́ torí pé bẹ́ẹ̀ yẹ bá ṣe lọ ńlá sí sọ̀kò rẹ̀. olóyè Gani Adams máa ti ń jẹ́jọba, ọdẹ máa ti ń jẹ́nu Yorùbá, ó mọ̀ páàrò ni tó bá gbóná jàjàjà lálẹ́ yóò tutù lálẹ́, yóò tutù kó tó dàárọ̀. kò ní í ṣe ń tẹ́ fìràn lẹ́wọ̀n. ó sì ti bẹ́rẹ̀ dà rẹ̀ ṣàdéhùn nígbà tó ti gboyè Ààrẹ Ọ̀nà Kakanfò, nígbà àwọn láàrẹ Ọ̀nà Kakanfò kan wọn yóò fọwọ́ rọ rí ikú. àwa ò sì ní í yajú lẹ̀ kẹ́ ẹ ti olóyè Sunday Ìgbòho náà débi pé àwọn ọmọ rẹ̀ ò fi ní jèrè rẹ̀. àwa ò ní í gbà fún yín bẹ́ẹ̀. kálukú ó mójútó lu ẹ̀, kálukú ó mójútó ràn rẹ̀. bólóyè Sunday Ìgbòho bá gbàgbára ní ìsìn tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ bí ajagunta, tó bẹ̀rẹ̀ sí ní gbìjà Yorùbá, ẹ̀san wo lẹ́ẹ̀ fi san? ṣẹ̀dá kan wà tí ò lè ṣe mistake. níjọ́ ẹ bá rí nǹkan tó kéré báyìí, ibẹ̀ yìí lẹ́ẹ̀sọ́ di rántó mọ́ bàbá ẹrú Ọlọ́run lọ́wọ́. ọgbọ́n ni kálukú fi ń ṣayé, ìmọ̀ràn ni kálukú fi ń lògbà. torí pé ọlọ́gbọ́n ayé ọ̀tá kókó omi méjì aṣọ, bẹ́ẹ̀ lọ́mọràn kan ò mọ̀ràn títí kọ́ máa ń rí èpè lẹ̀. ṣùgbọ́n gbogbo ẹni tó bá fẹ́ lọ́gbọ́n láyé kọ́ máa fagọ̀dí ẹ̀kún. olóyè Sunday Ìgbòho, èmi ò pé ẹ má dáràn Yorùbá lóhùn o, ṣùgbọ́n ẹ kíyèsí wa o, ẹ mọ irú èèyàn tá a jẹ́ o, pàápàá jùlọ lórí social media. ẹ̀mí yín, àlàáfíà yín, ìwàláyé yín, ìwàláàyè yín ó ṣe pàtàkì sáwọn ẹbí yín àtàwọn olólùfẹ́ yín o. tí ó bá ń bẹ níkápá yín láti fi ran Yorùbá lọ́wọ́ tí ò ní kọjá abẹ́ òfin, ìnìmọ̀ràn tí mo lè fún yín pé kẹ́ ẹ ṣe o. ẹ má kú nítorí ọmọ ọlọ́mọ o, ẹ má jẹ́ wọ́n fẹnu hàn yín léèmọ̀ nítorí ọ̀rọ̀ Yorùbá o. ogun ẹnu tí wọ́n máa jà ni wọ́n ń jà wọn, ogun ètè tí wọ́n máa jà lórí social media wọ́n ń jà wọn. níjọ́ tán kan ti ń pariwo pé Sunday Ìgbòho lóògùn, kò ní gbá kò láwo. níjọ́ ó dijọ́ wo tí irú wọn jáde tí wọ́n ń pé òkè ẹ̀yẹ́jú ibi bandit wà fáwọn, àwọn ọlọ́rẹ̀ ìgbégbèsẹ̀. Sunday Ìgbòho yìí náà ni gbogbo wa fojú sí lára. back to ọ̀rọ̀ Aláàfin ò sígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò, ṣùgbọ́n ta ẹni kì í pòdù ọ̀yà. bálábòsí ọba wí yóò pọ́pọ́ ọ̀yà kan létéré báyìí náà ni. agbẹnusọ ló sọ ń tá Aláàfin sọ síta. kí ni èròǹgbà Aláàfin tó fi sọ ń tọ́ sọ? ọ̀pọ̀lọpọ̀ wa náà là ń fàlákà àwọn ọba ilẹ̀ Yorùbá bí lásìkò yìí ṣe ń tán wọn máa jà sínú wọn ò mójútó security, wọn ò mójútó gbá, wọn ò mójútó awo, wọn ò mójútó kòkò, wọn ò mójútó tààsùn. inú mi dùn pé wọ́n ké pe commissioner of police ní táìmù kan tÁláàfin sọ síta. inú mi dùn pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ní kí ló ṣẹlẹ̀, wọ́n ní ìjọ ọlọ́pàá ò tó, wọ́n ní kán withdraw ọlọ́pàá tó wà lẹ́yìn tí ń tẹ̀lé àwọn èèyàn pàtàkì. wọ́n ní ká withdraw rẹ̀ kí wọ́n máa lo civil defence ká lè dín ànító àtàníṣẹ́kù ọlọ́pàá. òfin yìí wọ́n lò fúngbà díẹ̀, kò dá mi lójú pé ó sì ń ṣiṣẹ́. gbogbo wọn ti tún padà bẹ́ẹ̀, àti pé ṣé wàhálà tá à ń sá fún só dínkù látìgbà tí wọ́n ti ṣe tẹ̀ ní tí wọ́n ní wọn ó ṣe yìí. àwọn gómìnà ìpínlẹ̀ náà wò ó pé kí ni tí àwọn lè ṣe. wọ́n gba àṣẹ láti dá gbogbo Àmọ̀tẹ́kùn kankan sílẹ̀. nígbà tí wọ́n dá Àmọ̀tẹ́kùn lẹ̀, àwọn nǹkan yìí tún reduce díẹ̀ lótìtọ́ àti lódodo. bọ̀ kí láǹfààní ipá àfihàn jóyè àwòdì tí ò lè gbádìyẹ. bí ókè o, Ìbà Gani Adams, ẹ pè gbogbo àwọn ọmọ yín, ẹ sì ètò tó bá tó àti tó yẹ láti lè jẹ́ pé káàbò kó wà fún dúkìá àtẹ̀mí àwọn Yorùbá
ebi ń tá láàfin sọnù tí ó ti pọ̀ jù ni àbò kéré jù tó bá ṣe pọ̀ bá mi lọ́sọ̀ọ́ sáà takò ni àmóyún ẹrú ní dẹjọ́ tí wọ̀fà ní dọ̀ràn. Olóyè Gani Adams mo rí fídíò wọn bó ti ẹ̀ pé fídíò yẹn ṣe fídíò sìn táwọn náà sọ̀rọ̀ lé lórí gẹ́gẹ́ bí ẹni tó kàwé tó mọ̀fin tó mọ̀ ń tó tù tó mọ̀ ń tó dé. Ọlọ́pàá gangan fúnra rẹ̀ tó jágbófinró ọmọ bíi tágbára rẹ̀ dé ọmọ bíi tàṣẹ rẹ̀ mọ̀. Ǹjẹ́ olóyè Ìgbòho tí wọ́n lọ gangan tí wọ́n lọ dẹ́kun àríṣe kọ́ńdúkọ́ńdú ń bẹ̀ àìmọye àwọn OPC lónìí tí wọ́n sọ pé ṣèbáwọn làwọn lọ bẹ̀ ìbígbà tí ilẹ̀ ẹ̀rọ ló tó dé ìbáwọn làwọn ṣe gbá ìbáwọn làwọn ṣàwò. Àìmọye àwọn tí wọ́n ń blame olóyè Sunday Ìgbòho ta ló wá lè sọ pàtó ìdí tí wọ́n fi mobilize àwọn tí wọ́n ní wọ́n lọ ká olóyè mọ́lé níjọ́sí tí wọ́n gbẹ̀mí èèyàn tí wọ́n gbẹ̀mí ẹranko. Ṣé gbogbo yín lè sọ ń tọ́ fà? Omi náà la tó ń bá bọ̀ yìí o. Àjọṣepọ̀ wo ló wà láàrin olóyè àti ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí? Ní kúkúrú èdè kẹjọ́ mọ́ pọ̀ kò sí láìfì nínú nǹkan tá láàfin ṣe ṣùgbọ́n ta ẹni èpodò ọ̀yà. Mo wá ń fàkókò ìdarí mẹ́sẹ̀jì mi náà sọ́dọ̀ kábíyèsí Aláàfin. Bàbá ẹ ṣe ètò tó yẹ pẹ̀lú ààrẹ pẹ̀lú àwọn lọ́balọ́ba pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá fààyè rẹ̀ lẹ́bẹ̀ẹ́ torí pé olójú ń tálàfin ó ṣe tí wọ́n kàn sára sí i ṣùgbọ́n àní torí ká lè tètè débi tá à ń lọ ká padà lọ́nà tó bá jújú ṣe yín gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí Aláàfin gẹ́gẹ́ bí ọba kan pàtàkì nílẹ̀ Yorùbá ẹ má torí ọ̀rọ̀ ẹnu tàbí torí ọ̀rọ̀ orí social media ẹ má pẹ́ ẹ̀ ní í ṣe o ẹ ṣe ń tọ́jẹ́ tọ́ yín o ẹnu táyé bá fi bú ni iná wọn fi máa yín ni o ẹnu táyé bá sì fi yín ni iná wọn fi bú ni o. Gbogbo àwọn tí ń jẹun nínú ọ̀rọ̀ yín tí wọ́n ń jẹun tí wọ́n ń jẹun nínú ìṣesí yín nínú ìhùwà yín tí wọ́n fi ń jẹun lórí social media tó bá ti jẹ́ pé lọ́nà aburú ni atọ́ padà pa wọn lórí kódà wọn ò ní rẹ́ni bomi fún wọn. Ẹ ṣe ń tọ́ bá tọ́ lásìkò tó tọ́ ẹ ṣe ń tọ́ bá yẹ lásìkò tó yẹ. Elédùmarè ó ní padà lẹ́yìn yín o. Wọ́n ké mágogo kọ́mọ̀dún kángo bẹ́ẹ̀ ni wọn ò ní ké mọ́sẹ̀kẹ̀rẹ̀ kọ́mọ̀dún wẹ́rẹ́wẹ́rẹ́ wọn à ní ké mọ́dùndún kọ́mọ̀dún jákè. Elédùmarè ò ní gbóhùn lẹ́nu yín ẹ wá ní síwí ẹ ní sísọ ẹ ní sílẹ̀tẹ̀. Àwọn aláṣekù ó bá yín ṣe o ara tó bá wù kálukú ni kò máa dá o. Olóyè Sunday Ìgbòho ìmọ̀ràn mi fún yín nù o. Ìbà Gani Adams ìmọ̀ràn mi fún yín nù o. Kí gbogbo ọmọ Yorùbá